ṣe ẹ̀wọ̀n èyí gbà wọ́n ní mo wú òkú ó lọ́wọ́ ní sóyè tó o bá sóyè kì í ṣe fẹ́sibí ìjọba òní bọ́m̀bẹ́ o pẹ̀lú rọ́tọ̀ba òní bọ́m̀bẹ́ kí èèyàn nínú okó egun mo lọ wó egun èyí sì ní bẹ̀bẹ̀ ẹ̀yìn fẹ́ bẹ́ o ẹ má mọ̀ ẹ́dọ̀ mi o ìdáàbò lè parí. ẹ má bá wọn mu ọtí láàfin Ìwó kò sọtí. ní parí láíláí ó ní òkè ẹ má ní máa ń bá yìí bọ̀ ṣé ń dùn mọ́ yín. tó bá sì tán pé òun ọmọọba òun gbógun ti rí èmi kì í sọ ọmọọba ọmọ àlè ní. àwọn ọba yòókù àwọn baba ńlá mi kí wọ́n wú egun wọn nígbà mo wú gbogbo egun wọn mo wá kó sínú wíbarò mo wá ń tì í ìrọ́nù gbó ọ̀dẹ̀ wọn. ó sì ti sọ báwọn bàbá ẹ má bẹ̀bẹ̀ o ìka gbọ́dọ̀ dẹ̀ wọ̀n pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ṣe ẹ̀wọ̀n èyí gbà wọ́n ní mo wú òkú ó ní mo fi wí ìbára òkú egun òkú àwọn zírì wọ́n fún ti sẹ́yìn ẹni tó bá ti ṣe bí àásọ kan ló bí kò ṣe bí àti àwọn tí a ṣe tí a gbógun tí a ń lù yìí tí wọ́n dẹ̀ sọ pé tí ẹ ti bàjẹ́ nù tí ẹ sì bàjẹ́ tó tọ́ Allahu Akbar. Bọ́n bá ti gbọ́kàn lọ́lọ́run ó tèmi láìsàn. Mo sọ ìwọ tó bá ti jọ́ máa lè á jẹ́ kọ́ ọmọ ìpọ́ máa lè. Á ju wèrè wọn fún ọ. Ẹ̀fẹ̀ fẹ́ fà wọ́n wálẹ̀ nísìn. Kò ṣeé fà wálẹ̀. Ṣé bàjẹ́? Òní bọ́m̀bẹ́ o. Pẹ̀lú rọ́tọ̀ba. Òní bọ́m̀bẹ́. Kí èèyàn ní mo kó egun, mo lọ wó egun. Mo lọ wó egun àwọn bàbá. Kí èèyàn ní Aláàfin lọ wú gbogbo egun àwọn ọba tó ti lọ ní Ọ̀yọ́ tó wá fẹ́ràn wíbarò. Wọ́n wá lọ rú dànù. Nílùú wo iná nítorí pé ẹ̀kà sáà ọ̀rọ̀ yín ojoojúmọ́ ti bá ti ń sọ̀rọ̀ ní màá sọ. Èyí sì ní bẹ̀bẹ̀ ẹ̀yìn fẹ́ bẹ́ o ẹ má wàá dọ̀ mí o ìdáwó lè parí. Ńlá dúró lójú àgbo gẹ̀ẹ́sì. Láíláí kò ní parí o wọ́n tì kò ní parí láíláí ò ní òkè àwọn kan wọn ò ní sóyè. Ayé ti bàjẹ́ nù ẹ̀yẹ kan wọ́n bẹ́ẹ̀. Ó sì sọ ẹ̀kọ́ ebe ká ní mo kó egun àwọn bàbá tó ti lọ. Tó o bá sọ yẹ kí ẹ ṣe fẹ́sibí ìjọba. Bí mo ní rẹ̀ ti wáyé, yóò dá fún yín. Ẹ wò ó, ọ̀nà ọ̀dọ̀ fún wa, ọ̀nà méjìlá ṣẹ́ o. Àṣẹ dáadáa wà, àṣẹ bísí wà, àṣẹ kan lọ́lọ́ mi pa wọn kan rẹ̀ o. Abẹ́bọ̀, àṣẹ wà tọ́lọ́ mi pa wọn kan wọn. Àṣẹ sì wà tọ́lọ́ mi kún ayé mákàsí. Tóbi tó ti Muhammad sí. Àbí òtún ti Muhammad sí. Àṣẹ nù. Àtẹ́sí wà tó fi pa àwọn ẹ̀ràn karẹ́. Ìwọ ẹ̀yìn sọmọ àwọn olùwé sì sọmọ ọba òní. Ìran rárá ta ló ti wá. Fún kí gbogbo wa ẹ̀pá tó bẹ́ẹ̀ lọ sáà lọ ṣe tó ọba bẹ́ẹ̀ ṣe. Ayé àtijọ́ lẹ pé lánàá bí ò rí àwọn ọlọ́pàá sẹ́yìn pé kò sí ọlọ́pàá láyé àtijọ́ kò sí àmì so nínú àwọn ń lé Muhammad wọ́n lé kò rí ọlọ́pàá kò rí ẹ̀mẹ́fẹ́ ìgbà ayé yìí sá pọ̀sọ̀ ọlọ́pàá tó lé sí púpọ̀ ní àmọ́ àbí wọn mú ìsá jáde kan àbí tọ́lọ́ mi ọlọ́sẹ̀ lọ yọ
kò sí ọlọ́pàá ń gbà náà nínú. Nígbà Nábì Muhammad ọ̀sọ̀ ọlọ́pàá náà ní bá ń sáká iṣẹ́ ṣe ń lé láwọn karambani. Àwọn karambani ìṣe náà ni o. Àwọn ọmọ wọn rèé làwọn akọ̀rìṣà ọ̀rọ̀ ọ̀rọ̀. Ṣẹ́rí àdábì ọ̀wá máa ló tó sáwọ́ wò. Gbogbo ẹ̀ kò rí ni pọ̀ ya gbogbo ogun tánà bí jà kìí ṣe pé wọ́n ń jogun ń fẹ́ kí ọkàn fẹ́ jagun. Nígbà wàhálà dé lójú ẹ̀. Mo náà wá bẹ̀rẹ̀ sí ní sọ ẹgbẹ́ ẹja lọ ṣe nǹkan ìjà káà náà wá kojú. Ẹ ti yí atúrọ́kọ́dún mẹ́wàá. Èmi náà ti ṣokùn ìjà rẹ̀. Ọdún mẹ́wàá mo ti wà lórí oyè láti. Ẹ sì lẹ́ẹ̀ni gbọ́ ẹ̀yìn karambani. Ànábì yíjú padà. Ní gbogbo ogun dáná bí jà. Mo ní ìsìn àti lọ́lọ́pàá láyé ìgbà tọ́lọ́run. Èmi ìsànábí ọba tó lọ wá ní kó sọ fún gbogbo ọba wípé òun nìkan lọ bá o ẹ má bọ òrìṣà èmi ni ẹbẹ àròlé Olódùmarè ìwọ nìkan ni ìwọ sórí rè ààfin wa ti di ààfin Ọlọ́run ọba ààfin wa di ibi téèyàn ti mutí ààfin mímọ́ wọ́n ní aṣọ pé àwọn bàbá wa Ṣàngó Ògún gbogbo wọn tí bẹ́ẹ̀ bá ní àwọn ní ẹ̀kọ́ ìjọba wọn ò mọ gbogbo rí. Ògógóró a máa jẹ èèyàn nífun a máa jẹ kíndìnrín àṣé ògógóró tí a mọ àtẹ̀fẹ́ fọba ni. Ìdí ọ̀bà wọn pa mí sọ yẹn máa mú. Ànábì Muhammad. Ọlọ́run máa ṣe àná nípe o. Ọlọ́kọ́ sọ wípé àní gbogbo kọ̀sẹ́ńtọ́sọ́ bí a máa mọ̀ tí rí. Ànábì Muhammad. Ọlọ́kọ́ sọ. Aṣọ tí wọ́n ọ̀dà ń tòótọ́. Àti ọ̀dà àti máa pààyàn. Ẹ wá wo ọmọ tí ò kàwé. Ṣé ọmọ òrukàn? Bó ló ṣe mẹ́gbọ́ tí ọ̀dà? Tọ́lọ̀ máa ń ṣe ìyanu Ọlọ́run lókun. Léèní ẹ lọ tẹ̀sí ẹ̀ wọ́n bá ti mu tí yọ jẹ̀ fún ẹ. Kíndìnrín ni wọ́n jẹ, lè máa jẹ líbà. Láwọn ògógóró yẹn, àwọn bàbá ńlá wo ògógóró. Láyé Ṣàngó, Ògún gbogbo wọn ẹmu nìkan ló wà. Àìbà ni a sì ti máa wò. Bí àbá wa lọ tí àgbà ní sẹ́wẹ́ gbogbo àfin ẹ̀ máa ń lọ tí àgbà rẹ̀ sinapu èso tí àgbà o ọtí èbó ni èbó ló ṣe mú wá so ẹ má bá wọn mu ọtí láàfin Ìwó kò sọtí sí nǹkan kan tó bá máa yí èèyàn ní ojú kò sí mẹ́ẹ̀. Ẹ máa gbọ́ Olúwa mo gbé irọ́ ni ẹ pa o. Olórí burúkú ni ẹ o. Àdàbí tó bá jẹ́ pé mo mú gbólókù. Bájá mo gbókó lọ yọ. Mẹ́wọ̀n tó ń pe amúgbó tó ń pè mí lámúgbó Ọlọ́run ọba tiẹ̀ jẹ́. Olórí burúkú ni ẹ o. Àwọn ni wọ́n gbé ìyàwó ọ̀ràn wá o. Àwọn ni àwọn abọ̀rìṣà àwọn ni ẹsẹ̀ ètí ìmọ̀jú orí o. Ìmọ̀ ìyàwó orí ìyàwó tí mo lépò mo lé ikú wọlé tọ̀ mí. Ẹ̀gbọ́n ẹ má ní máa ń bá yìí bọ̀ ṣé ń dùn mọ́ yín. Ṣé máa sọ̀rọ̀ ìgbà àbí ká bá dá? Ẹ̀tọ́ bá fẹ́ jẹ́ ọmọ ẹ̀ká sọ̀rọ̀ díẹ̀ sí kó ṣe ha. Ẹ̀tọ́ fẹ́ jẹ́ adákẹ́ kó ṣe ha. Ọ̀rọ̀ wà. Mo fẹ́ jẹ́
fẹ́ kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ ayé mi kọ́gbọ́n ni o.